ẹjọ́ ẹ tún wá gbọ́rọ̀ kátikàti tí àfáà yín Ajigini arìn gidigidi wọjà wá gbọ́rọ̀ tó ń sọ ẹ wá gbọ́ ẹ wo ẹ follow Adé Ọmọdé for more update. àbí kírísítẹ́nì àbẹ́sẹ̀ kírísítẹ́nì tí wọ́n bá fi dáwọ́ jọ fún bí wọ́n ṣe dáwọ́ jọ fún yẹn láti kọ́lé yẹn sílé yẹn wá ṣòro gbà fún bó ṣe fẹ́ ṣòro gbà yìí mò ń bẹnu ẹ tó yẹ kó advocate fún pé. ẹgbọ́n nǹkan tó sọ àáfàá sọ wípé ilé tí wọ́n kọ́ fún Muyideen ó ṣòro gbà I don't understand ó ló ṣòro gbà tó fi ṣòro gbà bóyá mo dẹ̀ ti forward ẹ jẹ́ kó máa lọ ná. bóun ni ilé yẹn ṣe máa jẹ́ tiẹ̀ because ẹ̀sọ́ yìí òun ló ní lóòótọ́ kan sínú ọ̀dọ̀ Àgbàlá Gabriel ṣùgbọ́n Àgbàlá Gabriel kò lè sọ pé àtọwọ́ ilé àtọwọ́ ilẹ̀ wọ́n lòun ti yọ nínú owó tí wọ́n fi ṣe nǹkan yìí so tó bá dẹ̀ yí pé Àgbàlá Gabriel bá kílẹ̀mù pé òun lòun ní ilẹ̀ òun kò mú ìdí ok ilé tẹ́ bọ́ sórí ẹ̀ mú ìdí ìlú mi gẹ́gẹ́ bí wípé òun làwọn ìdáwó yẹn fún so according to ajẹ́ pé nǹkan kẹta yẹn pé bóun lè tọ́ ẹ̀sìn akẹ́kọ̀ọ́ sọ́wọ́ ẹ̀ ẹ̀sìn ipá ọ̀sẹ̀sìn ipá òmùyẹ̀wọ̀. ṣé ní pé àáfàá yóò ní mọ́nì kankan gbogbo ọ̀rọ̀ táfàá yìí ń sọ wọ́n sọ pé ó difficult fún wọn sí láti gba ilé